A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ o, lágbára Ọlọ́run àlùbáríkà yóò wọṣẹ́ wa, àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́rú ọjọ́ àánú ọjọ́ kẹwàá nínú oṣù karùn-ún ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbẹ̀rù lọ́hùn lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dókè lọ́hùn à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lákọ̀tún. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari lọ́wọ́ alẹ́ àná ní ààrẹ Muhammadu Buhari ti ránṣẹ́ ìkíni kú oríire sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Dixon Nurudeen Adeleke fún wípé ìdájọ́ ilé-ẹjọ́ ti Supreme èyí tó wáyé lánàá lórí ìgbẹ́jọ́ èyí tó wáyé lórí ìbò tàwọn gómìnà tó wáyé ní ọjọ́ 16 oṣù kejì ọdún 2022 níbi tí gómìnà Adeleke ti jáwé olúborí ṣùgbọ́n tí alátakò ẹ̀ láti inú ẹgbẹ́ òṣèlú APC Adégbóyèga Oyètọ́lá fárígá o wípé ìbò eléyìí tó gbé Adémọ́lá Adeleke wọlé tẹgbẹ́ òṣèlú PDP ó jẹ́ ìbò eléyìí tí àjọ elétò ìbò wọn ò ṣiṣẹ́ dáadáa lórí rẹ̀ pé ìbò ọ̀hún kò kójú òṣùwọ̀n tó àti wípé ọ̀pọ̀lọpọ̀ màkàrúrù òun ló wà nínú ìbò ọ̀hún èyí tó fà á kí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun Gbóyèga Oyètọ́lá kó gba ilé-ẹjọ́ lọ èyí tí ẹjọ́ ọ̀hún ti ń wáyé láti ọdún tó kọjá títí di inú oṣù kẹta kó wá tó di pé ilé-ẹjọ́ Supreme wọ́n tún gbogbo ẹjọ́ ọ̀hún dá lánàá lórí ìbò èyí tí Gbóyèga Oyètọ́lá ti ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó pè fún wípé kí wọ́n bá wọn dá ẹjọ́ náà pẹ̀lú ẹ̀rí ṣùgbọ́n nínú ọ̀rọ̀ eléyìí tó jáde o láti ilé-ẹjọ́ Supreme ọ̀hún lánàá wọ́n ti gbé ọmọ fún ọlọ́mọ tí wọ́n sì ti jẹ́ kí oníkan mọ̀ wípé ẹni tí ó na ọmọ rẹ̀ o wọ́n ní gómìnà Adeleke òun gan-an ni gómìnà èyí tí ìbò gbé wọlé o ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ètò ìbò tó wáyé nínú oṣù keje ọdún tó kọjá ò ní báyìí ààrẹ orílẹ̀-èdè Muhammadu Buhari ti ránṣẹ́ ìkíni kú oríire bákan náà ló pe gbogbo àwọn ọmọ ẹbí ará ọ̀rẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun pátápátá láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gómìnà Adeleke kí wọ́n lè jẹ́ kí ètò ìṣèjọba rẹ̀ kó lọ síwájú sí i ó sì pè fún wípé kí wọ́n jìnnà sí ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìn òmẹ̀sìn eléyìí tó lè dá wàhálà sílẹ̀ ó ní gbogbo ọkùnrin àti obìnrin tí í ṣe ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun pátá ní wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gómìnà ààrẹ Buhari wá gbà ládùúrà yìí pé ètò ìṣèjọba rẹ̀ yóò so èso rere fún gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀. Ààrẹ tuntun aṣẹ̀dìbòyàn ní orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu tẹgbẹ́ òṣèlú APC òun ló ti pè fún ìṣọ̀kan ìfẹ́ èyí tó yè koro láàrin gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun àti agbègbè rẹ̀ pátá báyìí pẹ̀lú bí ilé-ẹjọ́ Supreme bí wọ́n ṣe sọ wípé gómìnà Adeleke gan lójúlówó ọmọ oyè èyí tó jáwé olúborí nínú ètò ìbò tàwọn gómìnà tó wáyé lọ́dún tó kọjá ní ìpínlẹ̀ ọ̀hún Bọ́lá Ahmed Tinubu nínú ọ̀rọ̀ kan èyí tó jáde látọwọ́ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí i lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ ọ̀gbẹ́ni Túndé Ramon èyí tó gbé jáde lórúkọ Tinubu nínú àtẹ̀jáde eléyìí tí Ramon sọ pé ààrẹ aṣẹ̀dìbòyàn Bọ́lá Tinubu fọwọ́ sí o ó ní gẹ́rẹ́ eléyìí tí ilé-ẹjọ́ tí wọ́n dá ààrẹ àti tí wọ́n sì gbé ẹ̀bí fún ẹlẹ́bi níbi tí wọ́n ti kéde gómìnà Adeleke gẹ́gẹ́ bẹ́ni tó jẹ́ ojúlówó ọmọ yìí tí ìbò gbé wọlé o lọ́dún tó kọjá lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ni Tinubu ti ránṣẹ́ ìkíni kú oríire sí bẹ́ẹ̀ náà ni Tinubu sọ̀rọ̀ àgbà ló fi ránṣẹ́ sí Túndé Ramon wípé irú ọ̀rọ̀ báyìí ó ní a kì í fi ṣe ẹlẹ́ta inú àbí ti wípé ìkórìíra ọ̀ ó ní lótìtọ́ àti lódodo Yorùbá máa ń pò wípé a kì í dé láti ilé ẹjọ́ ká ṣọ̀rẹ́ ó ní ṣùgbọ́n nínú òṣèlú kò rí bẹ́ẹ̀ àti nínú ètò ìṣèjọba ó ní kò rí bẹ́ẹ̀ ó ní àtòun àti Gbóyèga Oyètọ́lá ti ṣe ìtẹgbẹ́ òṣèlú APC kí wọ́n jọ ríra wọn bí ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun àti ẹ̀gbọ́n àtàbúrò kí wọ́n jọ kọ́mọlùpọ̀ kí wọ́n sì jọ rí dájú wípé wọ́n fọwọ́sowọ́pọ̀ kí oníkálukú wọn tọrọ ìrànlọ́wọ́ láàrin ara wọn eléyìí tí ó mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Ọ̀ṣun Tinubu tú àwòye ó ní pẹ̀lú gbogbo rẹ̀ bó ti rí yìí ó lóun wá rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun pátá wípé kí wọ́n gbé ẹ̀sìn sí ẹ̀gbẹ́ kí wọ́n sì gbé ti òṣèlú sẹ́gbẹ̀ẹ́ bákan náà ẹlẹ́yàmẹ̀yà àti èdè kí wọ́n gbé tì ó ní nǹkan kan gbòógì tó yẹ kó wà lókun àyà àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ báyìí
lójúnà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Adémọ́lá Adeleke tí í ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀hún fún ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí pé ó ní ìdàgbàsókè ìlú ó ní ìfọwọ́sowọ́pọ̀ àti ìfẹ́ ló máa ń jẹ́ kó yá kánmọ́kóbò. Ó ní bákan náà bí ìfẹ́ bá ti wà yóò jẹ́ kí ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ kó tètè máa lọ sókè sí i. Ó ní kí wọ́n fi ìfẹ́ lò kí wọ́n sì ríra wọn bí ọ̀kan ṣoṣo. Ó ní bí èyí bá ti wà òun fi dá àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun lójú. Tinubu ní ohun gbogbo yóò máa lọ nírọ̀rùn bí àti kọ̀wé rẹ̀ ni. Lórí ta ni ó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà àti ẹni tí ó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí, èyí tí ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n ti kéde pẹ̀lú orúkọ èyí tí wọ́n fi léde o lórí àwọn tí ó máa jẹ́ adarí àwọn ilé àgbà àti ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà yìí tí ó jẹ́ kó yá kánmọ́kóbò, èyí tí wọ́n ti mú àwọn èèyàn ẹni tí ó jẹ́ ààrẹ àti igbákejì agbẹnusọ àti igbákejì rẹ̀ báyìí. Ṣùgbọ́n ọ̀rọ̀ yàtọ̀ lọ́dọ̀ àwọn èèyàn èyí tó jẹ́ pé ọmọ oyè làwọn náà ń gbà lérò láti lọ sí àwọn ipò yìí pàápàá jù ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí tó jẹ́ pé lára àwọn ọmọ oyè èyí tó ń yọwọ́ ìfẹ́ sókè wípé àwọn náà fẹ́ di agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ọ̀hún. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ ọ̀hún kò rí bí wọ́n ṣe rò ó ni wọ́n ti fárígá báyìí tí wọ́n sì ń bínú. Àwọn márùn-ún ọ̀hún nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó ń nawọ́ ìfẹ́ sókè ṣùgbọ́n tí kinní ọ̀hún ò já mọ́ wọn lọ́wọ́ ni wọ́n ti fárígá tí wọ́n sì ń sọ ọ̀rọ̀ gbùngbàgbùngbé báyìí pẹ̀lú àwọn ìrántí ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn pẹ̀lú gbogbo akitiyan wọn nínú ẹgbẹ́ òṣèlú APC lójúnà wípé kí ẹgbẹ́ òṣèlú ọ̀hún kó lè máa lọ sókè. Lára àwọn márùn-ún ọ̀hún èyí tí ló ń bí tí wọ́n sì ń fárígá ọ̀ wípé àwọn ò ní gbà ìlànà bó pín ire láàrin eléyìí tí wọ́n fi pín yìí tí wọ́n fi ṣe tẹlẹ́kùn ìjẹkùn yìí jẹ́ nǹkan tí àwọn ò nífẹ̀ẹ́ sí nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ìrírí ni àwọn ti ní síwájú àwọn ènìyàn èyí tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n yàn láti jẹ́ agbẹnusọ àti igbákejì rẹ̀. Lára àwọn márùn-ún náà èyí tí wọ́n fárígá tí wọ́n gbà bí wọ́n ṣe pín ní Ahmed Wase, bákan náà Hassan Ado Doguwa, bákan náà Sadasoli Sonijayi àti Aliyu Betara. Àwọn márùn-ún yìí ni wọ́n sọ pé àwọn ò gbà pín ire láàrin o èyí tí ẹgbẹ́ òṣèlú APC àti ìgbìmọ̀ amúṣẹ́yá nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n lò yìí bí kò ṣe wípé kí wọ́n tún kinní ọ̀hún dà sílẹ̀ kí wọ́n tún ṣà kí oníkálukú kí ó lè mọ ibi tí ó yà sí. Àwọn ọ̀dọ́ kan tínú ń bí o, àwọn mà ní wọ́n ti na àwọn afurasí olè méjì pa nílùú Ìbàdàn báyìí tí wọ́n sì dáná sun wọ́n lọ́wọ́ kan látàrí iṣẹ́ ibi èyí tí àwọn afurasí adigunjalè náà èyí tí wọ́n ń ṣe, èyí tí wọ́n dáná sun ní agbègbè pópó Yemọja nílùú Ìbàdàn tí í ṣe gúúsù ìlà oòrùn nílùú Ìbàdàn. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní inú ọ̀sẹ̀ tá a wà yìí lásìkò tí wọ́n rí àwọn afurasí méjì ọ̀hún tí wọ́n já nǹkan gbà lọ́wọ́ ènìyàn kan èyí tí àwọn ọ̀dọ́ náà tí wọ́n ya tẹ̀lé wọn tí wọ́n sì lé wọn báwò. Wọ́n ní gẹ́rẹ́ tí wọ́n lé wọn báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní nà wọ́n ní gbogbo akitiyan láti pẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló já sí pàbó. Ṣùgbọ́n àwọn ọ̀dọ́ náà wọ́n fárígá látàrí pé ìlú ò rọrùn ẹni tere ìdí tere èyí tí àwọn ará ìlú àtàwọn ènìyàn tí wọ́n tún pa láti lè fi bọ́ ara wọn bọ́ ẹbí wọn. Àwọn èèyàn kan èyí tó jẹ́ pé ajínẹsẹ̀ tí ń jẹun ajígbọnrin ni ó máa jagbà lọ́wọ́ àwọn ènìyàn. Wọ́n ní rárá kò jọ èyí tó fà á tí àwọn ọ̀dọ́ ọ̀hún tí wọ́n mú àwọn afurasí méjì náà èyí tí wọ́n nà pa. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní agbègbè pópó Yemọja nílùú Ìbàdàn ní nǹkan bí aago 6 àbọ̀ òwúrọ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Ó ṣojú mi kòró kan èyí tí ó korúkọ rẹ̀ ní di méjì sọ di mímọ̀. Ó ní lótìtọ́ ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní nǹkan bí aago 6 àbọ̀ òwúrọ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí lásìkò tí àwọn ọ̀dọ́ náà já báàgì gbà lọ́wọ́ ènìyàn kan èyí tí wọ́n fi lé onítọ̀hún tí wọ́n lè lọ tí wọ́n sì jẹ́ pé lákòótán àwọn ọ̀dọ́ náà padà lé àwọn olè náà tí wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìjà olóró bíi ìbọn ìléwọ́ kékeré àti àdá pẹ̀lú àwọn oògùn lára wọn. Wọ́n ní wọn ò fi ní ṣe méjì ńṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní nà wọ́n. Wọ́n ní dájúdájú yóò jẹ́ ọ̀kan nínú àwọn olè èyí tí máa ń dá ọ̀nà ní agbègbè Àkùrọ̀ ìyànà lọ́ọ̀jì, bákan náà sharp corner tá a bá lọ sí ọ̀nà Ògùnpa nílùú Ìbàdàn, agbègbè kan tí wọ́n ń pè ní Ọ̀dìán, bákan náà tó fi mọ́ pópó Yemọja eléyìí tó jẹ́ pé bẹ́ẹ̀ gan ni wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n sì rí wọn mú. Wọ́n ní agbègbè pópó Yemọja nílùú Ìbàdàn yìí wọ́n níbẹ̀ ni wọ́n ti nà wọ́n títí o
tó fi di pé wọ́n lọ sún wọ́n sínú kòtò ìdáminù kan èyí tí ń bẹ ní Ògùnpa. wọ́n nígbà tí wọ́n sì sún wọ́n mọ́bẹ̀ yìí ni wọ́n gba gbogbo àwọn ara wọn kó tó di pé wọ́n dáná sun àwọn olè méjèèjì náà nílùú Ìbàdàn tí ṣolúlù ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Gbajúgbajà òǹkọrin takasùfé tí ṣọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Stanley ọmọ Adidja tí gbogbo èèyàn mọ̀ sí Ọmọlé ohun mà ló ti sọ ìrírí rẹ̀ lásìkò èyí tó ń bẹ ní kékeré pínísí tó di pé òun náà ń dàgbà gbọ̀ níbi ó ní lásìkò tí òun ń dàgbà bọ̀ nínú ayé yìí ó ní ojú òun mà ní tó ó ní àárín àwọn jàǹdùkú lòun dàgbà sí o. Ọmọlé eléyìí tó sọ ìrírí rẹ̀ lásìkò eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu o lórí ètò kan èyí tó wáyé lórí amóhùnmáwòrán sọ ọ́ di mímọ̀ wípé òun ó ní tí ó bá jẹ́ wípé Ọlọ́run ò nílò òun ni ó ní ìwà jàǹdùkú pọ́nbélé lòun bá máa wù báyìí òun ò sì mọ ohun tí ó ti ṣẹlẹ̀ sí òun. Ọmọ ìlú Port Harcourt ọ̀hún ti ṣolúlù ìpínlẹ̀ Rivers ló sọ ìrírí rẹ̀ lórí ètò náà. Ó ní àdúgbò kan tó le jù nílùú Port Harcourt tí wọ́n pè ní Marine Base èyí tó jẹ́ pé ó súnmọ́ etí omi. Ó ní ṣùgbọ́n ayé tí wọ́n ń lò ní àdúgbò yìí ó yàtọ̀ sí gbogbo ìgbé ayé èyí tí àwọn ọmọlúwàbí ènìyàn pàtàkì tó ń wù ní àwùjọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹdùkú èyí tí wọ́n ti sá nílé tí wọ́n jẹ́ pé wọ́n ti sá nílùú ìjọba kan wá wọn ó níbẹ̀ ni wọ́n ń gbé o tó sì léwu fún èèyàn gidi eléyìí tó fẹ́ ṣe àṣeyọrí láti gbé pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí. Ó ní ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti pé ìpinnu òun tí Ọlọ́run mú wá sí ìmúṣẹ ló jẹ́ kó òun kúrò láàrin wọn o. Ó ní àdúgbò yẹn ó burú débi wípé bí èèyàn bá lo wákàtí kan bẹ̀ ó ní ìwà rẹ̀ yóò sì yàtọ̀ kúrò ní ti ọmọlúwàbí. Ó ládùúgbò tó jẹ́ pé àwọn jàǹdùkú gbogbo ohun tí ò wúlò àti gbogbo ohun tó lòdì sí òfin ìjọba òun ni wọ́n mú tí wọ́n sì mú ní agbègbè náà nítorí pé àwọn jàǹdùkú pọ́nbélé ni wọ́n ń gbé níbẹ̀. Ó ní ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àtìlẹ́yìn àti àánú rẹ̀ tó ń rí gbà èyí tó fà á tó fi ẹ̀bùn pàtàkì tó gbé òun já gbangba tó fi hàn nínú ayé òun. Ọmọlé lákòótán wá gba àwọn tí ń bọ̀ lámọ̀ràn wípé kí àwọn náà kí wọ́n má ríra wọn o gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ò lè jẹ́ èèyàn láyé. Ó ní ipò tí èèyàn bá wà ìpinnu òun gangan ló ṣe pàtàkì. Ó ní lórí ìpinnu àforítì àti àdúrà pẹ̀lú kéèyàn ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ó ló máa ń jẹ́ kí ìrìnàjò ẹ̀dá kó tètè yá àti kó tètè máa mú ìpinnu ẹ̀dá rere wá sí ìmúṣẹ. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà òǹkọrin takasùfé tí ṣe ọmọ orílẹ̀-èdè yìí David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido òun ló ti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun àti nínú ẹ̀yìn odi orílẹ̀ ìpínlẹ̀ ọ̀hún wípé òun dúpẹ́ fún àtìlẹ́yìn èyí tí wọ́n ṣe fún gómìnà wọn Adémọ́lá Adélékè tí í ṣe àbúrò bàbá rẹ̀. Ó ní inú òun dùn látàrí wípé àdúrà wọn ó gbà lórí gómìnà ọ̀hún. Davido èyí tó sọ̀rọ̀ yìí lórí Twitter rẹ̀ wípé òun dúpẹ́ àti lórí Instagram fún ìdùnnú ayọ̀ òun ijó eléyìí tó gba ẹnu Davido kan lẹ́yìn tí wọ́n dá ẹjọ́ ọ̀hún lánàá nílé-ẹjọ́ Supreme níbi tí wọ́n ti gbé ààrẹ fún Adeleke wípé lótìtọ́ àti lódodo lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò pátápátá àti ti ìjọba wípé ó fi hàn wípé Adémọ́lá Adeleke òun gangan lójúlówó gómìnà èyí tí ìbò gbé wọlé ní ìpínlẹ̀ náà wípé kó ní ìṣókó sì tẹ̀síwájú nínú ètò ìṣèjọba rẹ̀. Ìdí rèé tí Davido bẹ̀rẹ̀ sí ní jó tó ń yọ̀. Bákan náà ló dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó lóun wá dúpẹ́ lọ gbogbo àwọn alátìlẹyìn òun tó jẹ́ fáǹsì òun fún àdúrà eléyìí tí wọ́n fi ti òun lẹ́yìn gẹ́gẹ́ bó ti béèrè fún àdúrà wọn lọ́jọ́ bíi mélòó kan sẹ́yìn lórí ẹjọ́ náà. Ó ní Ọlọ́run sì ti gbàdúrà ó ní ní báyìí òun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ òun pátá òun sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun jákèjádò àtìlẹ́yìn odi ìpínlẹ̀ náà fún àtìlẹ́yìn èyí tí wọ́n ṣe. Lákòótán olóhùn ní yabaramóore jẹ fún Ọlọ́run nítorí kó ṣe rere nínú ayé òun. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún ti tòní títí dojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní láti gbọ́ ọ̀tún ìròyìn míì. Mo gbà ládùúgbà wípé ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Lórí àwọn ìkànnì tí ẹ ti ń wò wá yìí ẹ subscribe síbẹ̀ kí ẹ sì follow wa ẹ share ẹ like kí ẹ sì fi comment yín síbẹ̀. Lórí Facebook náà ẹ follow wa ń bẹ̀ lórí ìròyìn Feli-feli TV lórí Facebook. Fúnmi Adénúgà lẹ́ni tó múlò ló ń wá sójú amóhùnmáwòrán yìí. Mo gbà ládùúgbà ìpè títí ìgbà míì ire àtayọ̀ ní tiwa.
Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.